Chairman Sogana Limited, Oil and Gas Company, Akiyo. President, Central Council of Ibadan Indigi, Barrister Niyi. Ajewole, wọ́n ti wà ń bí o. Bákan náà ni President ẹgbẹ́ ọmọ Jorosun. Tìbàdàn náà ni o, Chief Abiola ni wọ́n ti wà ń bí. Ìyá mi sọ pé gbogbo Ìbàdàn ló ti wà ń bí. Pátápátá. Gbogbo Ìbàdàn ló ti wà ń bí. Gbogbo àwọn local government chairman ẹni wípé wo jókòó wọ́n dúró ní torí kíni kí gbogbo ọdẹ máa tó chief of staff fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kan bàbá wa Ṣẹ́gun Ògúnwùyí wọ́n dúró ní wo jókòó lórí pé kí gbogbo ọdẹ tó kókó lédè ọmọ ọdẹ ti tó. Deputy Governor igbákejì gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n ti wà ń bí o. His Excellency Mr. Kayode Alabi, you are welcome, sir. From Kwara State, you are welcome, sir. Bí a ṣe ń dábọ̀ dáńtó bọ̀ lọ́wọ́ ẹ̀rí pé bí àwọn orí adé ṣe wọlé làwọn ètò ìlú wọlé àtàwọn aláṣẹ ìlú orí adé ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo wọn náà ni wọ́n wọlé lọ́tún lọ́sì lórí kíni lórí wípé lẹ́nìíṣẹ́ ọba tuntun nínú Ògbómọ̀ṣọ́ wọ́n gba ọ̀pá àṣẹ lápára ọlọ́jà lórí adé pẹ́ o òní bàjẹ́ láṣẹ ìdùnnú kọ́kọ́ tí wọ́n tó sùn nìyí. Báṣọ̀run àti Erelu Ruben Fámúyìmọ̀ Akíníkàbọ̀ Chief Akíọ̀sùn Tókun Àìkáàbọ̀sà. Bákan náà òkè àmẹ̀ àtúwàṣe kẹta tí kábà olú ọ̀pọ̀rí àwọn náà ti wà bí ó sọ pé gbogbo Nàìjíríà ló wà nílé. Kí máa bìyàn kí àrẹ̀sà máa káàbọ̀. Bàbá wa Àrẹ̀sà Fúnpá tìlú Ìrẹsà Fúnpá kí yóò ẹ káàbọ̀ síbí àwọn orí adé tó ti wà bí a máa ṣàfihàn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ jẹ́ kí máa kí Alhaji Dr. Ibrahim Sulu Gambari, Chairman Kwara State Council of Chiefs, ẹni tí His Royal Majesty Ọba Olúgbò ti Àjàṣẹ́ Èkó tí wọ́n ṣojú. Ṣàkàwá. Ẹ kàn máa jẹ́ kó nìyẹn wá lẹ̀ dáadáa torí mo ní ìkéde pàtàkì ìkéde pàtàkì ó wà official torí pé àwọn official personalities ni wọ́n ní. Nítorí irú ètò tá à ń ṣe bí lónìí wípé Timber and Cannibal àti Mahogany Society lọ́wọ́ àbí pàápàá jùlọ níbi tent tí mo kọ dojúkọ yìí tí wọ́n bá ní àwọn ayé àwọn èèyàn tí wọ́n ti kú òlérò àwọn làwọn yìí wọ́n wá ní kí ẹ dákun o ẹ̀yin personal assistants ẹ̀yin protocols wọn ẹ jọ̀ọ́ wọ́n ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi bẹ̀yẹn lẹ̀ nítorí pé wọ́n ní bẹ̀yẹn ti kú fún personal assistants and protocols pé kẹ́ ẹ fi bẹ̀yẹn lẹ̀ fún wọn kẹ́ ẹ jẹ́ kí àwọn ẹni bí ẹni láàrin ara wọn kájọ máa fi kùlùkù. Once again, we plead with all protocol officers, all personal aides, all security aides, please allow your principals to sit and allow them to sit. We will not allow any aid blocking other principals. Your principal is important. All other principals are here. We have governors, we have KBACs, we have lawyer fathers, we have federal officers, we have vice principals.
tá a dúró tì wọ́n ẹ dákun wọn ní ká jẹ́ kí àárín yẹn ó fúyẹ́ díẹ̀ wọ́n tún ti fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. A special announcement from the protocols, please. We need your support and your cooperation. You are PPIPs, very, very important personalities. Please allow our stickers to remain. If you remove a sticker and you sit down, we will remove you. Please allow our stickers to remain. If you need our help, beckon on the protocol officer. We will locate your seat and give it to you. Please. Don't remove a sticker. If you remove a sticker, we will not have no option than to remove you. Thank you very much. Thank you. Ẹ̀ka náà sọ ní pé àwọn ìjókòó kan ti láwọn tí àwọn fi sílẹ̀ fún tí àmìlẹ̀ ti wà níbẹ̀. Èdè stíkà yẹn tí orúkọ àwọn yẹn dẹ̀ ti wà bẹ́ẹ̀ pé fún ẹ láti jókòó síbẹ̀ gan wá dọ́gbọ́n náà yọ stíkà yẹn kó pé àwọn ti bá àwọn tó wà bẹ́ẹ̀ bó o ṣe yọ làwọn náà ṣe kí ọ ìdè kó bẹ́ẹ̀ ibi tí wọ́n bá bára rẹ̀. Kábíyèsí Olúgbọ́n àti orílẹ̀ Ẹ̀gbọ́n ẹ̀ka àbọ̀sà. Ọba Francis Olúṣọlá Àlàó Olúgbọ́n orílẹ̀ Ẹ̀gbọ́n ẹ̀ka àbọ̀sí bí o. Wọ́n kàn sí àwọn rédíò yẹn lọ́wọ́. Wọ́n kàn sí wọn lọ́wọ́. Bákan náà Dry TV News àti Àgídìgbò 88.7 Fresh FM Lágẹ̀lú Splash FM owó ló tún pẹ̀lú ẹ̀kọ́ NTA báyìí akọ business kò ní bínú business yẹn bínú ó dàbí wà nígbà ní òsì bí kò ní dùn wọ́n ṣùgbọ́n business wà ní o àwọn ní ìbọn náà ní bínú ni gírẹ́tà yẹn olúwa ẹ̀ka àbọ̀sà ẹ̀ka àbọ̀mà àti mi ẹ̀ka àwọ̀ ẹ̀kú iṣẹ́ náà Ògbómọ̀ṣọ́ lónìí ìkéde pàtàkì wọ́n ní sọ Yorùbá wọ́n ní ká bá ti ń jẹ ọkà tán lónìí o ká máa béèrè gbogbo láti lù pọ̀. Bàbá ti ń jẹ àmàlà tán pẹ̀lú gbẹ̀gìrì àti wéjú. Torí bàbá ti ń jẹ kàlógbòmọ̀ṣọ́ agbọ́dọ̀ àkùkọ yẹn gan ni. Adókò bíi. Gbogbo ẹ̀ ló sì ti wà ńlẹ̀. Gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀. Aṣẹ́ àṣúra Mùsùlùmí kò wọ́n ṣáàbí bàbá wa Adébí ìṣàlùmí bá sọ̀rọ̀ àbí yóò nígbà yẹn lẹ́wà lójì wọ́n sọ àwọn ọmọ tó ní àjọ. Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́land orúkọ Gege return àbáyẹ̀sẹ̀ gbé ní o. Ọba ti wà ní Ògbómọ̀ṣọ́ nílé o. Ọba ńlá ti wọ́n bá jẹ.
Ìgbà ń bọ̀ kankan tó nílé lọ́ba. Ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú wa kàn máa lórí. Ọba tí a lò gbà yí pẹ́ o láyé. In my journey through the world, over London, overseas, I see different cultures and different people's ways. I was born where the sun never sets and never rises. I was born where the heat is like a second skin. Children crying on the streets, also monkeys on the noise. The land is growing dry and weak. Spirits are in love. The forefathers are calling me. Never tired, never weary. The pride in me is busting loose. I'm an African boy. Silence, you're in to my love for me, that's okay, what? Ẹ máa bá mi tẹ love, ẹ máa bá mi tẹ like, ẹ máa share, ẹ máa share, ẹ máa share. Ẹ̀yin náà ni pé sọ bàbá mi hàn ní ọ̀fìfẹ́ o. Mo ti kọrin lọ́jọ́ sí pé tálẹ́ǹtì orin Èdùmàrè ló fún mi láti. Olúwa ó ṣe o. Kò kàn mí mọ́ àwọn. Jésù Kristi Olúwa ó ṣe o. Tó kàn mí mọ́ àwọn. 19th of December, Ogbomoso la wà yìí. Àti lọ́ba tuntun l'Ogbomoso wèé. Ọba Ghandi Afolabi, ọmọ Olaoye. Kábíyèsí ti jọba tuntun lásìkò tiẹ̀. Ogbomoso máa tẹ̀síwájú. Tálẹ́ǹtì orin ọ̀hún Èdùmàrè ló fún mi látòkè wá. Olúwa ó máa ṣe o. Tó kà mí mọ́ àwọn. Olúwa ó ṣe o. Tó kà mí mọ́ àwọn. Ó yá mo ní ẹ̀bùn orin. Ẹ̀bùn tó níye lórí òkè. Ẹ̀bùn orin. Ẹ̀bùn tó níye lórí. Pastor Shaloba, ọmọ Olaoye.
Ọ̀wẹ́ lọ́ba wa o. Àsìkò tiẹ̀, eku akébí eku ẹyẹ akébí ẹyẹ. Ọmọ ènìyàn kàn bí ọmọ èèyàn. Lágbára Ọlọ́run l'Ògbómọ̀ṣọ́. Ọba Ghandi Afolabi ọmọ Olaoye. Bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́, bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́. Bí ẹ bá ń gbọ́ ògo ògo, bí ẹ bá ń gbọ́ ògo ògo, ẹ má yà sọ̀tún, ẹ má yà sósì, ẹ má yà sọ̀tún, ẹ má yà sósì. Ilé Jésù ní kẹgbà lọ, ilé Jésù. Ghandi ló ní sọ pé ògùn èṣù máa rówó mú, ògùn èṣù máa rówó mú. Ogun ọ̀tá mi kò gbọ́dọ̀ fọ́n, ogun ọ̀tá mi kò gbọ́dọ̀ fọ́n, kò gbọ́dọ̀ fọ́n torí mo ní máa bá. Àsùnsíwájú ó yá o, ó yá o, ọmọ ó yá o, ọmọ Jésù ó yá ká lọ o, ó yá o, ó yá o. Ọmọ Jésù bóyá lálọ́. Mo kí ẹmẹ́, àtúwà sí òkè, olú ọ̀wọ́ ni, kábíyèsí mi o. Kábíyèsí mi o. Olú, 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 olú. Gbogbo ní Jésù pátápátá mo kí. Mo ní kí mo lẹ́sọ̀ ni, mo ní kò ní lè bàjẹ́ sẹ́, tí ó ní lè bàjẹ́ rárá. Tó sì mi àjàtà sáfì, bóyá ṣèbédé, 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 ṣèbédé. Ọmọ aláwọ̀ sátì. Tó sì rí o. Àbúrò kábíyèsí, olúgbọ́n, mo kíyìí bàbá. Àwọn tó fi ṣẹ́ orin ilé wọn lọ́wọ́ o. Sọ tó sì rí àtàtà, bóyá. Sórí kábíyèsí ọlọ́run àgbáyé. Ẹ̀dàgbọ̀ wà láì fúnra wọn gbẹ̀rẹ̀ wọ́n jáwé orí ilé. Àwọn òní fídíò mẹ́ta sọ lọ́wọ́ yá. Ìwọ nìkan ní. Ẹwọ àwọn ṣe fídíò ọmọ ìlú làwọn àwọn aráàlú wa ń wò wá dáa rẹ̀ tí láìfù làwọn ọmọ ìlú wa ń wò wá bàbá. Láìfù wọ́n wò wá náà àwọn aráàlú ń bèèrè gẹ́gẹ́. Àrí òmíràn kan kò sẹ́ni tó lè ṣe bí kì í ṣe wọ́n. Kò sẹ́ni tó lè ṣe bí kì í ṣe wọ́n. Àtẹ̀rẹ̀rẹ̀ o, kárí ayé. Bí mo jí lówùúrọ̀ kùtùkùtù, máa kọ́kọ́ dorí mi mú o. Mo sórí ire o, ẹlẹ́dàá mi kò dúpẹ́ o. Ọba Ghandi lọ́ba wa, Ogbomoso òye. Multinational company l'Ogbomoso tó bá ti yá. Bí mo jí lówùúrọ̀ kùtùkùtù, máa kọ́kọ́ dorí mi mú. Mo sórí ire o, ẹlẹ́dàá mi kò dúpẹ́ o. Ẹni ọdún bá láyé o, ó yẹ kó dúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹni ọdún bá láyé o, ó yẹ kó dúpẹ́. Wẹ́sí dìde, make it thank God o. Ṣàlàlá, lálálálálálálá. Ó yẹ jẹ́ kájọ jó, ẹ̀yin ẹlẹgbẹ́ mi o. Gọ́ọ̀nà Mákindé wọ́n ní kí gbogbo ìlú pátápátá, ẹ̀yin ẹlẹgbẹ́. Wọ́n ní a kú oríire gbogbo Ògbómọ̀ṣọ́. Gọ́ọ̀nà Mákindé ẹ káàbọ̀ sórí ètò yìí yáyá. Sọ́síwájú lélelélelélelélelélelé ẹ̀yà. Kúlùmù 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 kúlùmù
Torí Mákindé ọ̀yá ṣe yíwá lẹ́lẹ́ dìde o, ṣe yíwá lẹ́lẹ́. Gómìnà Mákindé láàrin ọ̀sẹ̀ kan wọ́n ti bọ́ba tuntun méjì jẹun. Olúwa mẹ́rin ọba mẹ́rin ó sọ fún Ogbomosoland. Aṣáájú tuntun nílùú Ìsẹ̀yìn lọ́jọ́ 19th of December 2023. Ogbomoso ṣàlàwà yìí, olóore olóore olóore. Ó yá ìjọ ọ̀pá ẹ̀rẹ̀dà Ogbomoso, ìjọ ọ̀pá ẹ̀mìrì. Ṣèyí wọlé dé ẹgbà fún wọn. Ṣèyí wọlé dé. Ṣèyí wọlé dé ẹgbà fún wọn. Ṣèyí wọlé dé. Ènìyàn lọ́rùn ṣe lóore dè, ó náwó sókè, ó ṣe mí o. Ẹ máa tẹ love and like, ẹ jẹ́ wọ́n flag ètò, ẹ máa tẹ love and like. Àní ènìyàn lọ́rùn ṣe lóore dà, ó náwó sókè, ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà, hallelujah, mo wá dúpẹ́. Ènìyàn ló mọ́lẹ̀ alájà, sójáde láyé, ìdúpẹ́ lọ́wọ́. Àwọn òní mi débẹ̀ àwọn àtàlù náà. Ó yá ìjẹ́ sẹ́yìn tó Àwọn Ogbomoso ń wò mí. nígbà tọ̀lá ń bọ̀ ó, sọ̀tún mẹ́wẹ́, ìyẹn fẹ́ ó bẹ̀, àwọn aláàbí. Ó yá lórí bàbá ìkì bàbá. Gbogbo Ogbomoso. I'm going already. No, do me. I will send that. I'm going to go out though. Inú Ogbomoso. I'm Ogbomoso let me love Gege. Yaya pa mi ni o Igbo. Your state here seated. Shall we rise to honor Nigeria as we take the national anthem? Ọ̀gá mi. Reverend Alayo. Reverend mi tó sùn. Or your state anthem? Ọ̀gá kan ọmọ ṣẹ́ púpọ̀. Ọ̀gá kan ọmọ ṣẹ́ púpọ̀. Ojúlówó ọmọ kábíyèsí. Àwọn Ogbomoso rere. Ọlọ́run wá gbọ́. Ìbájọ́ náà ti wà mí o. Ogbomoso anthem. Your Excellencies, royal fathers here present, our traditional leaders from across the country,
It gives me great pleasure to welcome us all to the official coronation and presentation of staff of office to the 21st show of Ogbomosoland, His Imperial Majesty Oba Ghandi Afolabi Olaoye. Ẹ dákun bá ṣe kábíyèsí o. Àmì ò gbọ́ yín dáadáa, kábíyèsí yín ò dùkọ̀dúlẹ̀ tó. Mọ tẹ ló fà láì kí ní kò máa fún Ogbomosoland. Ẹ má wọrí ẹ̀kọ́ ní wọ́n jẹ́ kó wá ọ̀nà dáadáa l'Ogbomoso, ẹ má wọrí. Ẹ má bá lọ ká tó parí Your Excellencies, distinguished and eminent personalities, we start with opening prayers. And to lead us in the tripartite prayer session, I'd like to invite forward Reverend Joe Olaoye for the Christian prayer, and for the Muslim prayer, Parokoye of Ogbomosoland. Àwọn náà tẹ̀lé wọn. Àti Dr. Akànní Ọládẹ̀jọ fún ìṣẹ̀ṣe. Kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká máa bọ̀ báyìí ká ṣe ní sísẹ̀ntẹ̀lé. Láti ṣe àdúrà yẹn gẹ́gẹ́ bí ètò Ọlọ́run fúnra rẹ̀ ti gbàgbá tó ṣe é. Ṣẹ́jú kan ni ká tètè ṣe pàápàá. For whatever God does is eternal. Nothing can be added, nothing can be removed. This is the doing of the Lord, and it is marvelous in our sight. And therefore, we are going to lead everything into the hands of God. Ní orúkọ Jésù, ní orúkọ ńlá ti Jésù, ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. A fi ògo fún Ọlọ́run òkè àti Olúwayé, ọba tó ní ọ̀run tó sì ní ayé. A gbé orúkọ ńlá yín ga. A dá ọjọ́, ẹ sì mú ọjọ́ pa wá. A dá àkókò, ẹ sì jẹ́ kó kò. Ẹ jẹ́ kó ń kó wọn yẹ. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kó ṣeé ṣe. Bàbá ẹ gba ọpẹ́ wa. Ní orúkọ Jésù ẹ gba ìyìn wa. Àní lónìí sẹ́, tí a ń bá wa ṣe ayẹyẹ yìí, ní orúkọ Jésù kí ògo yìí kí ó fara hàn. Gbogbo ohun tó lòdì sí ire kó pòórá. Mo sì bá láṣẹ báyìí, òkùnkùn àti ibi kì yóò rí àyè ṣiṣẹ́. Ayọ̀lá wá, ayọ̀lá ó padà. Ìrẹ̀lá bá wá, ìrẹ̀lá ó bá lọ. Kò ní ṣàṣìṣe. Ọba tuntun náà tó jẹ yóò kórè wọ̀lú. Ògbómọ̀ṣọ́ abẹ́rẹ́ sí ní lọ síwájú. Ògo Ọlọ́run abẹ́rẹ́ sí farahàn. Àkọọ́lẹ̀ tó Ògbómọ̀ṣọ́ láti ìbẹ̀rẹ̀ wa tí Ọlọ́run ti dá Ògbómọ̀ṣọ́ fún yóò bẹ̀rẹ̀ sí fún yóò bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Olúwa dúpẹ́ bí ẹ ti gbọ́ wa. Gbogbo ayẹyẹ náà jẹ́ kó ṣeé ṣe. Bí a ṣe wá lálàáfíà kí a padà lálàáfíà. Kò ní sí aburú kankan. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد. ẹ dákun tó dé kí á dìde fún Ọlọ́run ní àdìde fún kìí sí èèyàn Ọlọ́run sàwọn agbẹ́rẹ́ àláfíà ara wa Ọlọ́run jò dékù wọn ní subhanallah walhamdulillah wallahu ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahil azim. Ẹ jẹ́ ká jókòó. Ọlọ́pàá wọlá àfọ̀mọ́tà sí fọ́lọ́m. Gbogbo tí a fẹ́ sẹ́ńtì lẹ́nu Ọlọ́run àgbèrè wọ́n lọ bá wa bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ ká pàṣẹ alhamdulillah. Bàbá wa ọba Ghandi Afolabi Olaoye orúkọ gẹ́gẹ́ kẹta Soun ti Ogbomoso tí gbogbo wọn wá pétì Ọlọ́run wá gbì ọ́ ó fi wọn pa á lẹ́kún Ọlọ́run. Á bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah ọlọ́sọ̀dọ̀ àdúgbò alhamdulillah. Àfi tí ọba wà yìí, àfi kí ọlọ́lá jùlọ ṣe yí Mákindé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́sàgbà ní níbẹ̀ o. Ẹ ṣeun ẹ kú àdúró tì wá ọlọ́sàgbà pé gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ Mákindé orí àsìkò akí àwọn àwa òsínwájú náà àti gbogbo orí adé lápapọ̀ ọlọ́sàgbà sọ gbogbo wa ọlọ́lá ìlànà aláwọ̀ sọ́yà láti yídìrá.